agbére bí 20 ọdún gbogbo ẹyọ kóńjó mọ́ wọ́n yọ̀ mọ́ àlùkòrè bí 30 oṣù gbogbo ẹyọ kóńjó mọ́ wọ́n yọ̀ mọ́ àjòkàn tẹ́mi rè yìí ẹni rẹ ni kí n bá pàdé ẹni rẹ àjòkàn tẹ́mi rè yìí o ẹni ayọ̀ ni kí n bá pàdé ẹni ayọ̀ àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń wò mí tẹ̀ nífẹ̀ẹ́ mi dọ́kàn tẹ̀ kí n kọ́mẹ́ǹtì burúkú sábẹ́ fídíò mi tẹ̀ kí n ṣe tó fẹ́ kí n wálẹ̀ tẹ̀ fẹ́ kí n máa lọ sókè ibikíbi tẹ́ bá ti tẹ̀ báyìí ẹni rẹ lẹ́ẹ̀mọ́ bá pàdé láṣẹ Èdùmàrè. ẹ̀yin tẹ́ ṣe kọ́mẹ́ǹtì burúkú sábẹ́ fídíò wa ẹ̀yin tẹ́ pé mistake lẹ mọ́ ń rí ẹni tí ò bá jẹ́ tí nǹkan ò bá tí ì ṣe rí kò lè sọ pé kò ṣẹlẹ̀ rí kò sí ó rí lòfin mọ̀ pé kò ṣẹlẹ̀ rí mo fẹ́ sọ sítórì tiẹ̀ náà gbogbo ìwo tó fẹ́ kí n jábọ́ láìpẹ́ láì jìnnà bí n bá sọ ó gbọ́dọ̀ kọ́kọ́rọ́ alátẹ wọn náà ó rí nǹkan tó sọ pé ayé ń bẹ lóòótọ́ torí ó sọ kó sàyé ni ó sì yẹ kó ráyè òun lóòótọ́ yẹ kó wọ́n á fi sí tẹ̀ yẹ kó wọ́n kí ẹ níjọ́ ẹ bá ti kàn dínú yọ ara yín ò balẹ̀ níjọ́ ẹ bá nǹkan tẹ̀ ń wá lákọ nídìí akọṣu tẹ bá rí ní ìdísú ewúrà ara yín ò balẹ̀ mo sì sọ fún yín gbogbo wọn tó bá ti rí mi tí inú rẹ ò kí ń dùn inú abímọ kúkọ kì í dùn inú rẹ ò ní dùn gbogbo tí máa ń sọ dé ní báyìí àtàdúrà àti tí mo tún fi lé fún wọn yóò ṣẹ ni torí kó ṣe bẹ́ẹ̀ ní lákọ̀ ṣẹ ọmọdé bá mo sọ lọ́wọ́ á ní kó ṣẹ bága mo sọ lọ́wọ́ á ní kó ṣẹ ó sì dàṣẹ nítorí tọrọ mo fún ọ nítorí tọrọ lọ́ba mi ò kè gbélé ẹ lọ́wọ́ ìwọ ìka burúkú yìí tí inú ẹ̀ kì í dùn sí ẹ tó bá ti ń ṣe nǹkan rí gbọ́ mi ẹ̀ lè já wa bọ́ torí bá a ṣe débẹ̀ kò yé ìyá láyà yín ọlọ́run ọba nìkan ní í ṣe àtàwọn tó náà ń gbélé ẹ lọ́wọ́ tí ò sì ní bàjẹ́ láéláé kò lè sí ní tẹ́ fẹ́ ṣe sí ìyá ẹ̀ mọ̀ wò lẹ́yìn ẹyẹ ẹ̀ tẹ́yẹ mú ẹ lọ pé mẹ́wàá ẹ pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyá ẹ̀ mọ̀ wò lẹ́yìn ẹyẹ ẹ̀ tẹ́yẹ mú òkè kòtòkè bẹ́ẹ̀ lẹ́yẹ ń fọhùn òkè lẹ́tì mọ̀ gbóhùn wa ẹ wà nsàlẹ̀ ẹ mọ̀ ké bí ajá ẹ mọ̀ ké bí ewúrẹ́ ẹ mọ̀ ké bí olóńgbò tí ò rí bí jáde bẹ́ẹ̀ ni ó ṣe mọ́ rí fún yín ẹ̀yin olùfẹ́ mi tẹ́ ń bá mi bẹ́tò lọ bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ kò yẹ kẹ́ gbàgbé ibi tá a dé ẹ̀yin ọmọ yìí náà nílò aṣọ ọmọ Àkànjí Àjíkẹ́ Iléjọ́ Olódùmarè ọmọ ìyá Delta ọmọ burú ọ̀kan làbí bẹ́yẹn bá bírù mi méjì wọn bí dáa à ń pé méjì inú ẹ̀ bí à pé méjì rí à sì ní pé láéláé ìyá kan ò ní bírù mi méjì láyé bẹ́ẹ̀ ni ayé tí mo sì wáyé mo wá jayé ni í sì pẹ́ èmi àti yín náà lájọ pẹ́ nílé ayé ìyẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ wá tẹ́ fẹ́ wá sí rere àmì yìí tẹ́ sọ pé ekùnbi tá a gbé gbà ẹ mọ̀ wà nù yàrá bẹ́ẹ̀ mọ̀ gbúrò wà ń ta ni lórí àwọn òṣètò táwọn òkú 20 ọdún lè ní gbígbígbí òkè gbígbígbí 30 ọdún lè ní àtọ́tọ̀ ọdún lè ní 100 ọdún lè ní àpáta ni wá táà tẹ́yìn òtó láti ṣí wá ń jì ẹ wo ẹjẹ́ fi tàwọn ọlọ́tẹ̀ lẹ̀ ẹjẹ́ sọ tàwọn olóríire tẹ́lẹ́nire báyìí ní kọ́lọ́ wọn já wọn bá tò bí mo ṣe kan lẹ̀kùn tí mo rí pé òun ni ó ti dé àtàlẹ́ àná mo wọlé gbàtí mo wọlé ó tẹ̀lé mi wọlé ó kí àǹtí ẹ̀mí sí ni ó mà kí ṣe èèyàn gidi o èèyàn tó bá rí etí ò bá sá sòbí á máa donítọ̀ òun o ó ti di ọmọ láti bí oṣù kan lẹ́yìn ó wá ṣẹ̀ṣẹ̀ bọ̀ ó sì ẹ̀bẹ̀rù ọlọ́run ọba káti ẹ̀ sọ pé ó ti fẹ́yàwó sàbújá sọmọ tí yẹn fẹ́ bí ó fẹ́ ju ọmọ tí ìyàwó ẹ̀ ti bí fún ẹ lọ ni ọmọ tí yẹn bí ju ọmọ tó kú lọ ni ẹ̀rù ẹgbà mi o kì í ṣe èèyàn o bá ti má wà mọ́ o bá ti dúró sọ̀hún mo lè dábọ̀ kó o má fẹ́ ọmọkùnrin sí mi sọ fún ẹ ọmọ sáré wà mo sọ fún ẹ kó o má fẹ́ mo sọ fún ẹ kó o má fẹ́ nítorí tó ti fún ní líìsì tó sọ pé ṣé wọ́n fẹ́ tà ẹ́ ni tó sọ pé ṣé wọ́n fẹ́ tà ẹ́ ni mo ti mọ̀ yí pé kì í sọkùnrin gidi ẹni ọkùnrin tó fún líìsì gbéyàwó bí ó bá tiẹ̀ sọ pé ó reduce the price yẹn ó ní bí ó ṣe bẹ́yàwó ẹ̀ sọ torí ẹ̀ mo ṣe takú wípé iṣu wọn gbọ́dọ̀ pé 42 lọ́tọ́ ń gbé wá ó gbọ́dọ̀ pé 42 bíbẹ́ ẹ̀kọ́ kan fowó ẹ̀ lé èmi náà ṣe yẹn bẹ́ẹ̀ mo wà ní mẹ́ pé kí là tó ń sọ kí náà ń sọ à ń sọ̀rọ̀ pọ̀pọ̀ wà wọ́n tún ní ó ṣe ọjọ́ ìgbéyàwó iṣu 42 lóòótọ́ ni
ẹ jẹ́ n sọ fún yín nígbà tí wọ́n ṣe ìgbéyàwó mi tá a máa ń sunkún a máa ríran ó ní àgbà lísì mo fún lísì wá ní lísì 42 ṣọ́fẹ́ ta ẹni ṣọ́fẹ́ tó wọ́n ṣe kí nìkan ní lẹ́sìn pé ibo ni wọ́n ṣe máa ń gbà lé wa nìyẹn o èmi kọ́ lẹ́ni àkọ́kọ́ tó kọ́ ṣe ìgbéyàwó bó ṣe máa gbé wá nìyẹn tó bá jẹ́ ń gbé fúrúùtù bọ̀ make sure wípé pineapple bẹ̀ pọ̀ dáadáa o àǹtí mi sí láìkì pineapple bó dẹ̀ ṣe ń wo gbogbo ẹbí wa yẹn àǹtí mi sí àwọ̀ ẹnu wọn ló mú jù o tó bá gbóṣù mẹ́rin wá tó bá gbóṣù mẹ́rin náà la máa gbà àǹtí mi bó ṣe máa kọ́ọ̀fù ẹ o wọ́n sọ bẹ́ẹ̀ o àṣé pàṣẹ ń sọ̀rọ̀ àǹtí mi sí ọgbọ́ ó wà lè wà ibi tí fún ní líìsì ìwọ̀n àgbà tó wá sọ́dọ̀ wa so àǹtí mi sí àwọn wà ń bẹ ló bá ní ṣọ́fẹ́ ta ẹni fídíò kìíní kan àǹtí mi sì ti gbọ́ bó ṣe pè mí nìyẹn pé ọgbọ́ kí lọ́kọ ẹ sọ kò tí ẹ̀ tí lọ́dọ̀ ti pè mí kí ni ọkọ ẹ sọ ojú ọ̀fẹ́ ọ̀bọ yìí ní àkérèdé ìyẹn tó ti á máa wọn súlẹ̀ fún ẹnu lé ni wàláyé gbàgbọ́ lówó lọ́wọ́ ìyẹn ò lè tọ́jú obìnrin o ìwọ́kùnrin lówó lọ́wọ́ kéde kan ní àwọn kì í ṣe bẹ́ẹ̀ nà ẹ̀ náà lísì yẹn ti pọ̀ jù fún nǹkan tó wá sọ yẹn tí ó di ṣùfọ́ tuntun yẹn á pé àtàrí yẹn á pé ẹjọ́ sàn yẹn á pé kódà ṣọ́kọ̀ ewúrẹ́ sí àti mi yẹn ti ṣe fẹ́ sin ewúrẹ́ ni kò fẹ́ sìn máa fún yàn kó máa bá mi sìn sọ fún pé ewúrẹ́ náà wà ń bẹ̀ o wọ́n mú ewúrẹ́ wá o àti mi kí ló dé fi ewúrẹ́ ṣe bẹ́ẹ̀ ni àwọn ewúrẹ́ wa lògbòlógbò ewúrẹ́ wa mú wá ok mo ti gbọ́ àwọn gbogbo ẹ̀ wá ẹ wò àǹtí mi gbà tó pé ló sọ fún o bó bá mú gbogbo ọjọ́ tó tiẹ̀ wá gan àǹtí mi ní ẹ máa sí bọ́ọ̀sì wò máa mi ó sì máa sí bọ́ọ̀sì wò wọ́n sí bọ́ọ̀sì wò mọ́ ní ìsìn rárá a máa ṣí wò ó láwọn nǹkan tó gbọ́dọ̀ wà ń bẹ̀ àṣí bọ́ọ̀sì wò wà lọ jókòó tí wọn àtàntí mi yẹmi sí wọn ò gbàtara wọn láti lẹ̀ àti ibi wedding wọn ti gbàtara wọn so kò lọ́pṣọ̀n ni ló fi wá síbẹ̀ ló bá ní ẹ má bínú kò ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ yẹn àti mi sì ní iṣẹ́ yẹn ló máa pa ẹ́ iṣẹ́ tó dárúkọ yẹn ló máa pa ẹ́ iṣẹ́ ẹ̀ ló mú ẹ ló fi wá nígbà tó sọ pé ọmọ yẹn kú abóògùn nǹkan tá à ń sọ ni àkórí ọlá ẹ àkọ́bí ẹ ló mọ kú wá níṣẹ́ o ti ń dún àwọn haúsá bẹ̀yẹn wọ́n ti lo káyà máa ń ta fún ẹ wọ́n ti lo káyà máa ń ta fún ẹ tọkùnrin bá ti lè ṣe kú ṣe tó bá ti láwọn jù náà kò ní lé dún àwọn classic lady ṣé wò lè dún classic lady bó ṣe wà yìí ṣé ló dún ẹbí tó lọ́wọ́ ni àwọn ọmọ haúsá náà ló mọ̀ ọmọ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ kò dé ṣé wọn mí-ín wọn ti sábẹ́ fún wọn tó bá dún wọn tó báyìí òbí lè lọ mọ́ orí wọn lè fẹ́ fi wọn fẹ́ bàbá ẹ pa ẹ́ tí mi ní sùúrù mo ti sọ̀rọ̀ ju àbí mo dákẹ́ ẹnu mi sún igi ẹ̀wọ́ tá à ń gbé lẹ́yìn ó ní mo ti sọ̀rọ̀ jù àti mi ò ti wá dìde nígbà wo yàrá lọ. ìgbà mi ì lè sọ̀rọ̀ jù ó ní oṣù ti dá oníṣẹ́jú ọkọ ẹ òun embarrass mi ó sọ pé mo kí dákẹ́ ó fọwọ́ tọ́ mi lára mo kí mo yín sọ̀rọ̀ látàrọ̀ ara ẹ̀ ò balẹ̀ lójókòó ló ń mira lójókòó ló ń mijú mo ti mọ̀ wo kí n sọ fún ẹ èmi máa sọ tèmi fún ẹ tí wọ́n sọ tèmi fún ẹ tán tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó gbà. àti mi that is not what I mean kí ló mean níṣẹ́jú ọkọ ẹ wọ́n sọ pé kí mi rárá máa sọ̀rọ̀ kí mi ṣe gidi kan pé kí n calm kí n take it easy gbogbo tó sọ ẹ wọ́n lè bú àgbà sọ̀rọ̀ ni àti mi sí kó ṣe kó tí mo sọ nìyẹn rárá o gbèrè orí kìíní sí o àti mi sí tí mo ti ń pè látọjọ́ tí mo ti dé tí wọn ò rí bẹ́ẹ̀ ni pé mò ń pa àwọn lórúkọ ní ìsìn báyìí ó ti wá rí pé mọ́mí Ayọ̀ lè kí n máa pa wọn kó ṣe àti mi sí mo kàn ní ok mọ́mí Ayọ̀ tó yẹ fẹ́ tọ́jà àwọn ẹ̀yẹ sọ pé ìyá Ayọ̀ mọ́kọ́ sọ pé ìyá Ayọ̀ mo ní kéde òun ti kọ́ sí wàhálà ni mọ́mí Ayọ̀ kó ṣe kọ́ tí mo mí ni rárá o orí ìsìnkú okò ìbí lórúkọ ọmọ mi orúkọ torí pé mi náà bímọ mo bá yọ mo bẹ́ẹ̀ bí bàbá ẹ̀ tiẹ̀ bí tó pọ̀ jù ọmọ mẹ́ta náà ti ṣe kékeré mo bá yọ mo dẹ̀ bí Ayọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé kó tó fojú ẹ̀ rí dáa ọlọ́mọ ṣe lọ́mọ òṣè ọmọ òfò ọkùnrin tó ló fẹ́ òbí lọ fún ọmọ wá ṣaláìsí kò wá wù ẹ́ kò ṣe kankan láti bí oṣù kan ó wá ń bọ̀ nísìn wọ́n sọ pé kí n ṣe kíní kan oníkíkí dákẹ́ ẹnu kí n má sọ̀rọ̀ má bí ipò àti mi ni mo wà mo jẹ́ wá. She was shouting on top her voice. Auntie Seun, the only thing I can do na láti bú sẹ́kún if not so but ẹkún ò gbọ̀n mi ẹ̀rín ló gbọ̀n mi mo kò bú sẹ́kún mi mo há sí bẹ́ẹ̀ yẹn mo ní àǹtí mi ṣe kó dé sí ìjà kí ni mo ti wá ṣe fún yín láì tó yọ̀ náà ọmọ tó kú yìí bá ṣe kí nìkan
bá bẹ̀rẹ̀ sí sunkún, má sunkún mọ́, kì í ṣe bẹ́ẹ̀, tí náà ni mò ń ṣe kí ní kan bíbẹ́ ẹ̀kọ́ tó bá fi lè wọ yàrá yẹn lọ. Wọn ò ní bọ́sítà mọ́, wọ́n jẹ́ máa tilẹ̀kùn yàrá wọn, wọ́n máa ń bínú tán ni. Bó ṣe dùn nínú yẹn, bó ṣe ọ̀gì mi nìyẹn, pé kí n má sunkún mọ́. Ọkọ mi náà wá bẹ̀rẹ̀ sí sunkún, mo jọ pé acting ni acting tẹ̀. Ọ̀nì ìgbà tẹ́yìn méjì wá sunkún nísìn, èmi náà gbọ́ tó àbẹ́ ìta sunkún nísìn kí ní kan. Aṣá padà calm down. Kí ló ṣẹlẹ̀? Bá ní business yẹn, òun ti jẹ gbèsè gan, wọ́n gbá wọn ni, wọ́n ṣe gbá kan ni, wọ́n ṣòkò bàbá sásùn ni. Àti mi ni wọ́n gba ẹ̀yìn. Àwọn ti gbọ́. Òwò bàbá sásùn ni, àwọn ti gbà. Àwọn ṣe nǹkan tó ṣe dà, ó ṣá bẹ̀bẹ̀. Àti mi ni àwọn gbẹ́bẹ̀ o. Èèyàn pẹ̀ kan, ó po gbogbo ẹbí ẹ wá. Ló bá ní, ọ̀rọ̀ ta lè settle ni now, ta lè settle ni. Ẹbí lè settle. Ló bá ní, àǹtí, ẹ má bínú gbà yẹn. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Ẹ má jẹ́ mọ̀ pé bí mi wà. Ẹ má jẹ́ mọ̀ pé bí mi wà. Ẹ má jẹ́ kí third party dàbí bẹ̀rẹ̀. Bá jẹ́ àwọn third party rárá, àsìnà àwọn ẹbí mi ní ìsìn ọ̀rọ̀ pé wo, ẹ má jẹ́ mọ̀ pé bí mi wà. Ẹ ṣá jẹ́ ká yanjú ẹ̀. Ó ṣá bẹ̀ sister mi. Sister mi àwọn ti gbọ́. Àmọ́ o, kó má tún dánlẹ̀ wò mọ́ o. Wọ́n ní òun ò tẹ̀ ká rírú ẹ̀ mọ́. Wọ́n ní ká máa lọlé. Ó ṣá ní ká máa lé, a bá ń lọlé. Mo kẹ́rù ńbẹ̀. Ọjọ́ náà kò ní kí n kúrò ńbẹ̀, kí n lọ sílé. But kí n fẹ́ ṣe, mo bá kẹ́rù, mo bá lọ síbẹ̀. So bàtà délé, a jọ ń sọ̀rọ̀, ó bẹ̀ mí. Mo dẹ̀ bí léèrè pé kí ni nǹkan tí mo ṣe fún un. Ó máa ní nǹkan tí mo ṣe fún un kó tó máa ṣe àwọn ìwà tó ń wù sí mi yìí. Ó sọ fún mi tó bá lẹ́sẹ̀ kan tí mo ṣe. Ó ní mi ò ṣẹ̀ wọ́n. Mo ní but why are you like this? Kí ló dé tó kó abandon èmi àtọmọ? Ó ní ṣe bí òun ti bẹ̀ lọ́dọ̀ sister. Mo ní ò bẹ̀ mí bẹ́ẹ̀ pé ní mi ìfẹ́ sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ yẹn tó ní bẹ́ẹ̀ kí àǹtí kí wọ́n take care lọ sókè àbẹ́nìtẹ̀. Bẹ́ẹ̀ mo ṣe rà ní pé tí bá dìbò bẹ́ẹ̀ máa bí ẹ lérè. Ó bá ní ṣe mọ̀ pé business kan tó ń lọ ṣe, wọ́n gbá wọn ṣá láti jọ́ ìwọ̀n fẹ́ sọ fún mi ni. Kódà òun tí mi ọjọ́ ọ̀rọ̀ yẹn tán by next week nísìn, òun tó padà sí Abuja. Wọ́n tán kó wá sí Abuja next week. Okay, company tó wà níbà yẹn kọ́. Ó ní gbogbo company tó wà níbà yẹn, nǹkan tó ń fẹ́ sọ náà nìyẹn pé inú kan ní no problem. Ọlọ́run á sọ wípé tí wọ́n kò tí ì dé tán, ó bá jẹ́ ká padà sí ibi tá a ti ń bọ̀. Ká lọ dúró síbẹ̀ tó. Inú kò yẹ dúró sínú ilé yìí o. Wọ́n ní kò sí nǹkan kan, rárá o. Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan tó máa ṣí ẹ. Ohun tó ti kú kò ní padà wá mọ́, kò sí nǹkan tó máa ṣí ẹ. Wọ́n ní bọ̀ tí kan ṣe mi ò ṣíṣe pé òun mọ̀ nípa ọmọ tó kú ìṣá. Òun mọ̀ nípa ẹ̀kẹ́. Mo ní kó ọmọ kankan o. Òun ò ṣe kí ní kankan o. Mo ní ẹ̀mí mi sọ nípa òun mọ̀ nípa ọmọ tó kú yìí. Mo ní tó bá dẹ̀ mọ̀ pẹ̀. Ó ní kí ló mean? Báyìí, mo ní kí wọ́n tó ń ṣe ní Abuja yẹn. Ó ní kó tó ń ṣe ní Abuja yẹn, títẹ̀ dá mi gan tako. Tó bá ti yá, àwọn ọmọ tí mo ṣe ní Abuja. Àwọn ọmọdé plan kò bí akátẹ̀ move sí Abuja. Now you are talking. Tí máa ti pa ọmọ kan tó ṣẹlẹ̀, they can get property kan ní Abuja so that a lè wà comfortable ní Abuja. Rent kódà kó gba orúkọ ẹ̀mú part of self control fún wa, a máa manage. Àwọn táwọn lójú place ń báyìí, àwọn dá Abuja máa gbóhùn part of self control. Let me get some property there. Èmi náà kò tí ì miss ẹ̀ àti ṣe àní ìbálòpọ̀. Àṣẹ ní ìbálòpọ̀ tán tó lọ tán. Ìmọ̀ mọ̀ pé àní ìbálòpọ̀ tán wájọ wa nílé kíníkọ̀ ṣó lẹ́yìn ìgbà yẹn ló lọ wò nígbà tí ó ti dúró pé ó sọ pé next week òun ní Abuja. Ó dà Abuja báyìí tó ti gbẹ́rù mi. Kò sódò àǹtí MC. Àǹtí MC tailor ni wọ́n, but teacher ni wọ́n. But wọ́n tún ní tailor shop níwájú ilé wọn. Àwọn náà kọ́lé yẹn. So the shop, only shop, the shop by tó kàn fi ṣe, wọ́n kàn ṣe tailoring bẹ̀. So glass gbọ́dọ̀ à ń bẹ̀ pé àwọn máa ń gbaṣẹ́ oní school wọn náà máa gbaṣẹ́ wá. So but teacher ni wọ́n, secondary school teacher ni wọ́n. So mo ṣáà lọ sọ́dọ̀ wọn. Wọ́n ní mo sọ pé mo fẹ́ wá ṣe. Ó ní no kí n má ṣiṣẹ́ náà. Pé ó ní pé kí n máa dúró ṣọ́ọ̀bù àǹtí mi. Pé tí tóun bá ti sílé kí n máa dúró síbẹ̀. Nígbà wo ni kí n má wọ̀ pé kí n máa dúró síbẹ̀ láti lọ drop ọmọ tó láti di weekend tí a bá ti wà nílé kí n máa dúró sister mi dúró síbẹ̀. Mo ní bọ̀ tó ń bá ti lọ sí school tẹ̀ nínú kó ló máa ń kú. Ó ní ṣùgbọ́n nǹkan ló ń kú láti jọ ẹ̀. Nǹkan ló ń kú láti jọ ẹ̀. Okay, no worries, very soon. Màá nǹkan tó wà máa ṣe fún un. Okay, but a lọ sí Abuja. Wọ́n jẹ́ ká máa waste owó máa ṣí shops nígbà yẹn. Weekend àti tó jọ sister. Ó ṣàmù sí mi lórí o. Fún mi lówó gẹ́gẹ́ bí ọkọ máa ń fún ìyàwó lówó ṣe pé ó dá ṣe ló abẹ́lẹ́tẹ̀. Ó dẹ̀ pé ó dàbọ̀ ó bá lọ. Weekend yẹn èmi ti múra pé mo lọ sọ́dọ̀
sísítà mi bí mo ti ń bá mi ṣe kíní kan bí mo ṣe pé ẹnìkan hàn tá ní ẹ ìgbà tí màá rí ó bá di Ìjàgbénga kí n má kúrò tẹ̀yìn jẹ gbogbo kan ṣe wà ní ilé tó ṣe ó tó bẹ̀rẹ̀ nígbà lọkàn mi wà because mo kàn miss wọn ní ìgbà kan papọ̀ ẹ mọ́ sí mi gbọ́ mo kàn miss wọn pé àbọ̀dá yìí kí ní gbọ̀gbọ̀n gbọ̀gbọ̀n wà ń pa mi sọ wọn chat nígbà tó máa wá wọn bá ní ọ̀rẹ́ náà dẹ̀ ṣe lọ ní ìjẹta ni wọ́n láwọn mọ̀ ní ṣẹ̀wà pa ní báwo ni kí n sọ pé bó la ń lọ wọ́n lọ sí ọ̀dọ̀ sísá mi for weekend ó ní weekend ó ní wáyé tí mi gbé júnà lọ sọ́dọ̀ sísá mi weekend wọ́n sọ́dọ̀ òun fún weekend ẹ ti sọ àti mi ò ní gbà ó ní wọ́n máa gbà àmọ́ bó wà sí gbèsè wọn lórí ẹni ọkùnrin júnà ó ti sọ̀rọ̀ ó ti dàgbà tábà ní pé wọ́n mọ́ síbẹ̀ ní sí wọ́n ní pé òun sọ́dọ̀ kíní kan anybody dẹ̀ ní mọ leadership tó wà láàrin èmi àti ẹ̀ wọ́n máa rò bẹ́ẹ̀ èmi àti ẹ̀ bí àjọ ní àjọṣepọ̀ they will not know that it's brother and sister relationship let me try my luck bá pè àǹtí mi ò máa mú jùlọ wá sọ́dọ̀ yín fún weekend o mo tẹ̀ fẹ́ rest mo fẹ́ sinmi òkè wo ọmọ kan mọ́ ẹ má jẹkújẹ fowó jẹkújẹ sí o àì má wọ̀rì bá gbójú náà lọ sọ́dọ̀ sister mi drop junior báyìí ó bá mo fi gbé lọ tó mọ̀ pé mo lọ bì kan mo lè drop junior báyìí tí mo gbé sí tán báyìí tó dé ìgbà bá ti lọ báyìí ló máa ti náwó because àwọn náà ní ọmọ last born wọn ó sì bí ọmọ 13 years ni so òun náà like junior so wọ́n jọ máa wà nílé mi bá ní pé òkè mo ní ẹ̀yìn jẹ́ kí n máa lọ padà iṣẹ́ mi bó ṣe ń lò pọ̀ ọlá junior ti pọ̀ ìgbà tó ti sẹ́gbẹ̀ẹ́ lára ǹdí bó ṣe wọ̀ èmi nìkan ló máa bá ṣeré a máa gbé lẹ́ẹ̀mẹ́wàá lọ́wọ́ mi ni ẹni kò picture ọmọ yẹn ká kókó ǹdẹ àwọn àkókò rẹ̀ ó ní bó ń ṣe lọ ní nǹkan gbọ́dọ̀ bọ́dà wọn lọ ní àǹtí ṣú gbẹ̀gẹ́dẹ́ ìgbìmọ̀.